Bayowa Films and Records International. Ara kege ara kọ́ngẹ̀ ara ọ̀tọ̀ oríṣiríṣi aṣọ là bá lára Lágẹmọ èyí tó bá wòṣà ní yọ lò láàyò. Àwa gangan làwa wọn ò nífẹ̀ẹ́ lómi ìṣe wá orin rẹ ni gbé. Àti má ṣeré mi tọmọdé tàgbà wá sọ pé mẹ́ni tó ṣeré yẹn o èmi gangan lèmi wọn ò nífẹ̀ẹ́ lómi ṣe mí. Fákọ́gbè. Èmi gangan lèmi wọn ò nífẹ̀ẹ́ lómi ṣe mí. Torí jọmí kan olórin tó ń sọ pé jọmí yẹn tó lóhùn ló fi jọmí èdè ló fi jọmí abáṣà irọ́ ni kò lè jọmí òtẹ́mi orin tí mi bá kọ ìlú tí mi bá lù abáṣà tí mi bá dá àti àwọn tèmi ṣe o kò dìgbà tí mo bá sọ pé mi gangan lèmi mo nífẹ̀ẹ́ lómi ṣe mí. Èmi gangan lèmi wọn ní fẹ́ lómi. Torí tóyún wá bá ṣeré tí oyún inú rí gbọ́ tí kókó wọn lájú mọ́ tiẹ̀ wá lè jó wọn mi ní o. Ìwọ ṣàmà mi lọ ṣàmà mi lọ ṣàmà mi lọ. Torí àwọn tó mọ̀ mí tipẹ́ tó jẹ́ pé tipẹ́ náà ti máa ń gbádùn. Àwọn àni o má jí sọ̀rọ̀ ọmọ ṣàmà mi lọ ṣàmà mi lọ ṣàmà mi lọ ṣàmà mi lọ. Omi kọ́ rí bàbá mi wí o torí Saidi mi. Bàbá mi wí o torí Saidi mi. Saridon P. Saridon Papa. Big Dada. Àkànṣe ètò nìyí fún Big Dada láti jábọ̀. Ká bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gbogbo ìbéèrè tí ẹ fẹ́ mọ̀ nípa Saridon P, Big Daddy Saheed Òṣùpá. Ta ni Saheed? Kílẹ̀kùnrẹ́rẹ́ orúkọ Saheed? Ọdún wo la bí? Ibo la bí sí gangan? Láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Saheed Òṣùpá, Saridon Papa. Orúkọ Saheed Òṣùpá Saridon Papa gangan ni Saheed Àyìnlá Akóredé Babátúndé Ògúnọlá. Saheed Àyìnlá Akóredé Babátúndé Ògúnọlá. Big Daddy Saheed Òṣùpá báńkìrà rẹ bí àwọn ìyàwó ilé tí mú kí ọ. Wọ́n ní èmi lọ́mọ gbóńlá bàbá ọjọ́ gbogbo ọmọ Ṣàkí tí wọ́n ìwòye ọmọ lásà ọmọ báàrò. Lásà ọmọ báàrò. Ṣé ìdílé ìyá mi? Ìdílé bàbá ni mo kíra mi lọ́lẹ́ kan. Ìdílé bàbá ló lọ́lẹ́ kan. Ọmọ Ṣàkí tí wọ́n ìwọ̀n ẹ̀wọ̀n lásà àgbàrò ọmọ àrídìí ògo lógun ọmọ àròyìn ogun bàràbàrà fàgbẹ̀. Ọmọ àrídìí ògo lógun ìwọ lọ́mọ àròyìn ogun bàràbàrà fàgbẹ̀. Ọjọ́ bí ẹni pọ̀ fẹ́. Ogun tí mo lọ yìí mo pa bí èèyàn 30 bẹ́ẹ̀. Àrídìí ògo lógun àròyìn ogun bàràbàrà fàgbẹ̀. Káà tó lọ sókè ká mọ̀ gbógun yìí àkọ́wé ni ẹ̀ ká tó jagun ogun yìí ìtumọ̀ àrídìí ògo lógun ni ẹ̀ ogun bàràbàrà fàgbẹ̀. Ẹ tó fẹ́ tẹ̀wọ́n kò inú wọn. Ọ̀dà Saridon P ká mú ọ lọ sí ìdílé ìyá. Ìjàyè obìnrin tí ni ọ ni àbí ti Kúkúdì àbí ti Kúnmi. Ṣe rí báyé jẹ́ jagunjagun ìdílé bàbá náà lájẹ́ jagunjagun ìdílé ìyá àti pé ìjàyè náà ni wọ́n ní ìdílé bàbá torí pé ní ìjàyè ti ìbẹ̀yẹn náà wá sí Abẹ́òkúta. Mo ń bọ̀ o. So ìjàyè tí tó wá sí Abẹ́òkúta yẹn láti Ìbàdàn tó wá yẹn tó jẹ́ ìdílé bàbá yẹn obìnrin ti ra wọn. Kúkúdì wá ní ti yá. Big Daddy Saridon P. Saridon Papa. Big Dada. Yorùbá yọ̀ lẹ́nu rẹ̀ pọ̀. Ilé sọmi dúdú yìí lọ. Ọmọ ọ̀dọ̀ àgbà. Ọ̀dà báńkìrà rẹ̀ lọ sí Ìjàyè. Ṣé kò wá sí Ìjàyè tí mo ti ẹ̀rẹ̀ kìlọ̀? Tó bá jẹ́ ti Kúnmi ni Kúnmi Àjàdí Ìkó. Kúnmi Àjàdí Ìkó. Kúnmi ti kún mọ́ lórun. Wọlọmọ Kúnmi ti kún mọ́ lórun. Tó bá jẹ́ ti Ìjàyè Kúkúdì tó jẹ́ ti ìdílé ìyá mi. Ní Kúkúdì gangan. Ìjàyè Kúkúdì Kúkúndùkú. Ó ṣewé gẹ̀rúgẹ̀rú. Bá a lọ́pọ̀ oògùn. Bá a lẹ́gbẹ̀rún àdó. Oní Kúkúndùkú ṣewé gẹ̀rúgẹ̀rú ọ̀pọ̀ oògùn rúmọ́ gàlẹ́. Ìjàyè Kúkúdì. Kúkúndùkú ṣewé gẹ̀rúgẹ̀rú ọ̀pọ̀ oògùn rúmọ́ gàlẹ́. Bá a lẹ́gbẹ̀rún oògùn tá a lẹ́gbẹ̀jẹ̀ àdó tí ó bá sí nínú mọ́ tewétegbò ìjẹ́ inú mímọ́
ó jẹ́ ni ó ju oògùn lọ. inú mímọ́ jẹ́ ni ó ju oògùn lọ. ó ju oògùn lọ. eléyìí túmọ̀ sí wípé babaláwo tó bá ń fi ọ̀pẹ̀lẹ̀ purọ́ babaláwo tí bá ń fi ọ̀pẹ̀lẹ̀ ṣèké ìfà àwọn ní pọ́n wọn láṣọ. ó ṣe é ṣe. ọmọ ọ̀dọ̀ àgbà Saheed Òṣùpá Sàrídàn Pápá Big Daddy. Ibo ló ti wá rí gbogbo àwọn orúkọ ìnagijẹ lọ́tún ìnagijẹ lósì wọ̀nyí. ṣe rí Sàrídàn bí ẹ̀ fúnra rẹ̀ ẹjọ́ kan mọ̀ wà láàrin àwọn boys àkàn sọ̀rọ̀ à ń ṣeré so mo ṣe wá ń kọrin fún wọn nìyẹn ó ti wá kọ wá ó kàn kàn lórí náà pé Sàrídàn bí mo náà kí lóru débi Sàrídàn bí onítàrà bá ń rò òun pé oògùn tó máa ń lò ló jẹ́ Sàrídàn bí ó ní tí wọ́n á kọ́ fún yẹn ó dẹ̀ jẹ́ kí gbogbo ara tó ti wíìkì tẹ́lẹ̀ kó jẹ́ kí òun kára òun jí pé látẹ̀lé lọ Sàrídàn bí náà máa gbé ẹ̀. ǹjẹ́ Sàrídàn bí lè rántí ara orin tó kọ ọjọ́ náà lọ́hùn tó wá di orin amára yágágá amára jí pépé orin àtúrà. onípọ̀ àwọn ìgbà kan wà tó yẹ pé iṣẹ́ mélòó mo ṣe ń sìn Ọlọ́run fún àlùbáríkà sí ẹ̀ tí wọ́n ti sàn àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe sẹ́yìn àdúgbò fọlọ́ alhamdulillah pọ̀ rẹpẹtẹ tẹ pé láyé ìgbà yẹn ojúmọ́ kan orin kan ni. ẹ̀rí ibẹ̀ ọba jíjó Saheed mi ọmọ ńlá àǹfààní tó wà níbẹ̀ ó kẹjẹgbẹ́ dádì ibẹ̀ ọba jíjó Saheed mi ọmọ ńlá àǹfààní tó wà níbẹ̀ ó pele mọ́ fẹ́ni tára bá rò oògùn ni fẹ́ni tẹ́yìn bá ń dùn oògùn ni forí fífọ́ ara mi oògùn ni ẹni tí làkúrẹ́ pé ń ṣe tó bá jíjó mi á lọ torí mo bá kó edé mo ṣẹ̀ṣẹ̀ jí ó sáyé fùjì tuntun ni ó. ìyá mi tó ń tan okùn ẹ̀jẹ̀ gbọ́dọ̀ kù. ìyá mi tó ń tan okùn ẹ̀jẹ̀ gbọ́dọ̀ kù. ẹgẹ́ ìwọ ṣe rẹ ẹ ṣe fújì gírí. tàbí tẹ́ ẹ bá kọrin náà wá ti fi ìyá mi tó kẹrẹ gbọ́dọ̀ kú. ọ̀gẹ̀dẹ̀ gbọ́dọ̀ kù torí mo bá kórèdé mo ṣẹ̀ṣẹ̀ jí ó sáyé fújì tuntun ni. ayé gbà ẹnu kọ tí n bá kọrin lọ tí n bá tún kọrin bọ̀ máa kọrin agogo tí ká wákàtí ìyọ̀wọ̀ àtẹ̀mí sí rere kórí sún mi bá re Saheed kórí tètè sún mi bá re Saheed. Àìjó mi bá rè orí tètè sùn mi bá rè gbégùsẹ̀. Gbégùsẹ̀. Ẹ yóò tẹ̀lé kárí mi. Kórí kó sún gbogbo wa bá rè kórí sún gbogbo wa bá rè. Mo ní wà pé mo ṣe ń gbádùn. Ìgbà yẹn láyé lí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  gangan 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 lí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  gangan 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 gangan. Lelelele lele ye gangan. Màá níbi tó bá wù mí o mo lè gbóhùn mi gbà lọ tó bá wù mí máa dún máa dún bí egungun bó sì wù mí máa ké bí òrò lọ́kọjọ́ o mo dẹ̀ lè fi mú kọrin màá ní mo ti jọ orógbó sóhùn mi o wípé kò mi lè bó o mo ti jọ gẹ̀dẹ̀ mi ní sóhùn mi wípé kò mi lè dẹ o. Láyé lọ́sọ̀ ọkọ̀ tí ẹ máa àfìgbà tó ọkọ̀ tí ẹ máa gbé ẹ̀kọ́. Ẹ lágbo ọkùnrin tó sọ̀rọ̀ àfọkùnrin àkọ́ṣẹ́ ló ṣe bí ó ṣe di Sàrídàn bí nìyẹn tí bá tún ní kábí bó ṣe di Big Daddy bó ṣe di gbá bó ṣe. ẹ mọ̀ gbé Big Daddy ni. báwo ló ṣe di Big Daddy. n tó fa Big Daddy pọ̀ gan gba nǹkan tójú yan ti rí inú rẹ́kọ̀dù kan mo ti wá jẹ́ kó mọ̀ pé mo ti di Big Daddy bẹ́ẹ̀ tí mo kọ pé mo ládẹ́ lọ́rọ̀ ayé ẹ má jẹ́ ká fojú àbùkù ẹnìkan kan nílé ayé torí kò sẹ́ni tó lè túmọ̀lẹ̀ tó máa mọ̀lá gbòǹgbò ọ̀nà kọ́ni lẹ́sẹ̀ àyàdá ṣùgbọ́n ara ayé lè kọ́ni lẹ́sẹ̀ kó ju gbòǹgbò lọ mo ní gèlè té wà láyé dì ní ìsẹ̀yìn pé ó bá wá ṣọlẹ̀ ayé rè ń lè yọ ṣubú ẹ̀rí torí bá tí mò ń sọ́nà ní ìhà tí mò ń sọ́nà ní gbogbo ìgbà tí mò ń tí a ká tí mò ń sọ́nà ní o gbogbo ọ̀nà rò mí pín ọ̀rọ̀ ẹ̀gàn tọ́dẹ̀ tún sọ nípa Òṣùpá onígòkè lójú ẹ̀mí wọn ò dẹ̀ lọ́lá fi wá dé
ẹ̀yin tèmi ṣùgbọ́n náà fún ò lè gbá kòkòdù ọ̀nà fún ò lè gbá kòkòdù ṣẹ́rọ̀ náà fún ìbágbá kòkòdù ọlọ́tí òmíràn ìgbàgbé kòkòdù ọlọ́tí ní ojú ọlọ́tí àdá ọ̀tá lè máa tí a ká mo ní wọ́n tíráì tòde náà tiraka wọ́n tíráì o ṣùgbọ́n náà ń lò lẹ̀mí mi ẹni tí ó bá mọ̀ gbà tí màmá mi bí mi kò lè wá fọwọ́ sọ̀yà pé màá kú ní kékeré mo ní kò dáa bó ṣe dókítà tó gbẹ̀bí màmí ìgbà tí ó bá mọ̀ gbà tọ́lọ́hun mi ṣẹ̀dá mi kò lè wá fọwọ́ sọ̀yà pé màá kú ní kékeré ṣùgbọ́n mo wá dúpẹ́ fún Ọlọ́run mo dúpẹ́ fún Ọlọ́run ọba tó ṣẹ̀dá mi fóore tó ṣe fún mi ṣe gbélú Nàìjíríà tí mo tún jọ mọ́ Nàìjíríà ni mo tún jọ mọ́ Amẹ́ríkà tí mo tún fa mẹ́ṣẹ̀lẹ̀ mo fi pé ẹ má bí inú orí ẹ̀gbọ́n mi ò yẹ yín mo lélẹ́yìí tẹ́ṣe sẹ́yìn ló ń jẹ òun ṣùgbọ́n mo ti wá di bàbá ńlá Saheedon Baba mo ti wá di bàbá àgbà o ẹ̀jẹ̀ máa ṣèṣì lọ fojú ànáwó mi torí lọ́wọ́ yìí Big Daddy ṣáàdì mi àwọn experience mi mo fi kọrin, you understand from experience ni gbogbo àwọn tó máa ń gbé kí báyìí ṣẹlẹ̀ sí mi ó ṣẹlẹ̀ máa fi kọrin láti lè fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n àwọn èèyàn wọ́n ṣe gbọ́ music mi wọn tọ́jú mi máa ń gbé Big Daddy I respect you kíní kan àìfọkàn sí pé in 50 years ago mo ṣe kọrin tó yìí máa jẹ ayé lójú orin ò ní you understand kò ní di pé bí a orin ẹ bára yẹn sọ ìbò yẹn. orin yẹn kì í ṣe orin sáà kan you understand kì í ṣe orin sáà kan. ẹ ti gẹ́gẹ́ bí mo sọ pé evergreen kìíní music ni mo evergreen music evergreen song orin tó jẹ́ pé àwọn àrọ́mọdọ́mọ wa wọ́n á sì máa gbọ́ ó máa di àkàbà material you understand táwọn èèyàn máa lọ sínú ẹ̀ pé àkàìfù kan wà pé kan jẹ́ wọnú ẹ̀ kí tún mú àwọn ọgbọ̀n ọdún lónìí ọ̀pọ̀lọpọ̀ tó bá fẹ́ ṣe rẹ́kọ̀dù á tún mú rẹ́kọ̀dù Saheed Òṣùpá á tún gbọ́ á mú òwe mi wọ́n tún yí sí nínú ẹ̀ ló jẹ́ nǹkan ẹ pè mí lórúkọ mi orúkọ pọ̀ ẹ pè mí lórúkọ mi ẹ pè mí lórúkọ mi ẹ pè mí oyé jẹjẹyẹ ẹ pè mí lórúkọ mi kì í ṣọgbọ́n kò kì í ṣagbára Ọlọ́run ló ní ṣíṣe má torí pé o fẹ́ lọ sẹ́dẹ̀ kò bẹ̀rẹ̀ jẹ́ kó tó lọ torí tó bá lọ dẹ́dẹ́ tó ṣe bí ọ̀dẹ̀ bó dẹ́dẹ́ tó fẹ́ bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ kó rọ́gbẹ́ tọ́lọ́dẹ̀ bá mú ẹlẹ́dẹ̀ ànàdẹ̀ wá sí ẹlẹ́dẹ̀ òdẹ ní rẹ̀ dẹ̀dẹ̀ sí mọ́ ẹ pè mí lórúkọ torí tó bá ṣe kíní kan lẹ́dẹ̀ tuntun mú torí tó bá lọ dẹ́dẹ́ tó ṣe bí ọ̀dẹ̀ bó dẹ́dẹ́ tó fẹ́ bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ kó rọ́gbẹ́ tọ́lọ́dẹ̀ bá mú ẹlẹ́dẹ̀ ànàdẹ̀ wá sí ẹlẹ́dẹ̀ òdẹ ní rẹ̀ dẹ̀dẹ̀ sí mọ́ ẹ pè mí lórúkọ mi. Big Daddy ó pẹ́ tí mo ti máa ń tẹ̀lé orin rẹ̀ gan-an nígbà tí n tẹ̀ tí mọ̀ pé á pàdé rárá bákan náà bẹ́ẹ̀ bá rí àwọn ọmọ yunifásitì bẹ́ẹ̀ bá rí àwọn ọmọ polytechnic àwọn ọmọ secondary school àwọn míì tí mi tiẹ̀ lérò yìí pé orin Saheed lè jọ ní ẹnu wọn wá máa ní inú orin Saheed làwọn ti ń kọ́ Yorùbá tí àwọn philosophy doctor ló ti ń pè mí àwọn student. doctor of philosophy philosophy doctor of music. ń bọ̀ lórí nǹkan tó bá yẹn wá. ọgbọ́n jọgbọ́n lọ kínní kan ìjàpá ṣe kínní kan. ìjàpá pọ́pọ́pọ́ tán o kò sá kèrègbè ó wá sọ okùn mọ́ ó gbé sọ̀rọ̀ òun ó fẹ́ gorí ọ̀pẹ o bó ṣe ń gòkè ló ń jábọ́ pẹ̀lú ẹ̀ ọpọlọ lásán olówó sọ pé ìjàpá gbé kèrègbè sẹ́yìn tó bá fẹ́ gorí ọ̀pẹ ló dífá fún agbọ́nmágbọ̀n tán agọ̀mágọ̀jù èèyàn agọ̀jù bàbá gọ̀ǹdù nígbà tán jíjọ àwọn wọn jọ ń ṣọ́rẹ́ ara wọn ẹ̀rí agbọ́nmágbọ̀n tán ni mo gbọ́n ó ní mo gbọ́n agọ̀mágọ̀jù ni mo gọ̀ yes ó ní mo gọ̀ ẹ̀rí ṣẹ̀wárà gọ̀jù bàbá gọ̀ǹdù ó ní tí n bá gọ̀ kì í ṣe pé mi ò gbọ́n rárá ó lẹ́ni tó dẹ̀gbọ̀n ó ní láti gọ̀ síbì kan. ẹni tó gbọ́n ó ní láti gọ̀ síbì kan ọgbọ́n ni ọ̀rọ̀ ni òwe ni ìjìnlẹ̀ ni. báwo ni Saheedon Papa ṣe bẹ̀rẹ̀ irégun? Saheed Òṣùpá Saheedon Papa lè ní mo bẹ̀rẹ̀ bí 1983. ọmọ ọdún mélòó ni ẹ nígbà yẹn? mo ṣàwà ní teen mi ṣá.
tí mi ò fẹ́ wọn mọ̀ pé teenager ni mi dẹ́. ó wà ní tí mo ti ẹ̀ gbọ́ wọn ló jogún bá orin ni ṣé bàbá rẹ ló ń kọ orin ni. ẹ̀gbọ́n lágbolé eléré o ọ̀rọ̀ ni ọ̀rọ̀ lórin wa tá a bá wá ń ṣeré o ẹ ò lè gbọ́rọ̀ lẹ́nu mi mo ti sọ́ dorin. ẹ̀yin tèmi lágbolé olórin láti wá ẹ̀jẹ̀ lórin wa bójú bí àgbèrè ẹ̀yẹn sọ̀rọ̀ lẹ́sẹ̀ kan mo ti sọ́ dorin. àṣàrò òmìnirò ẹlùjú ẹ̀mẹ́sọ̀rùn o ibẹ̀ ni wọ́n fárí ọmọ tuntun tàbí ewu tó bá ṣe pé tèmi ni wọ́n bá ń wí Mọ̀ṣúdì ó máa kórèdé bí bàbá mi ṣe kọrin ẹgbà ẹ̀ nìyẹn. èmi wá sọ pé tó bá ṣe pé tèmi ni wọ́n bá ń wí Ṣàyídì ó máa kórèdé. tó bá wá ṣe pé tèmi ni Olúgbénga Adéwùsì ẹ̀lò Olódùmarè bá. wọ́n wá wí ẹfẹ́ nu yọ wíta wá. ẹfẹ́ nu adùn wíta wá. ẹfẹ́ nu oyin wíta wá. ẹfẹ́ nu reke wíta wá. láti balẹ̀ nù mí mọ̀ sọ́dúnrin. ẹfẹ́ nu yọ wíta wí torí lágbolé eléré o ọ̀rọ̀ ni ọ̀rọ̀ lórí wa tá a bá ń ṣeré ẹ ò lè gbọ́rọ̀ lẹ́nu mi mo ti sọ́dúnrin kedere ní lílà ọjọ́ orí wa kò láfiwé táṣà bá ń ta ìta gbangba mọ̀làṣà ń ta kedere ní lílà ọjọ́. táṣà bá ń ta ìta gbangba mọ̀làṣà ń ta àwọn oríṣiríṣi láti mi kọ́ máa bí a lè pè ní etí ẹrí náà pé style orin yẹn etí ẹrí yẹn náà padà sọ di wéré wa padà di fújì kẹrẹkẹ. ṣé bàbá náà ṣe rẹ́kọ̀dù kí bàbá tó. láyé bẹ̀rẹ̀ rẹ́kọ̀dù kẹ ayé ìgbà tí mò ń sọ yìí àwọn ẹnìkan tó ń jẹ́ Wàsíù Anífowóṣe ńgbà náà ìgbà yẹn Mayflower ń jẹ́ Abalabilu hotel Mayflower mo ṣe yẹn. Abalabilu hotel ló jẹ́. kí lorúkọ bàbá Saheed Òṣùpá. Moshood Ajiwere ló máa ń pè Moshood Ajiwere. Moshood Ajiwere. Moshood láyẹyẹ. eléyìí wá túmọ̀ sí wípé bàbá Saheed Òṣùpá wà lára àwọn tó kọ́kọ́ ń kọ wéré. ìwé mami school ti ẹni sùúrù ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé etí ẹrí làwọn bàbá tiwa ń kọ ẹ ti understand wọ́n modernize etí ẹrí yẹn wọ́n kọ́ yọ àwúrèbè lára ẹ̀ but àwúrèbè ti popular gba yẹn wéré ṣe wà jájáde lára àwúrèbè yẹn torí pé àwúrèbè kíní nìkan ló rírí gúdù mbẹ́ gbà yẹn bàbá yẹn kó àkàrà àná rírí gúdù náà àwúrèbè kò sí pé èrò pọ̀ díẹ̀ rẹpẹtẹ gbà náà so wéré yẹn ló easy fáwọn èèyàn láti kọ́ gbà náà so wéré yẹn fẹ́ popular ju àwúrèbè lọ gbà náà tó yẹ pé wọ́n máa fi ń jiyàn káàkiri ló lára ẹ̀ náà làwọn oníbẹ̀bẹ̀ òru náà wà láyé gbà yẹn. Saheed Òṣùpá nínú ọ̀rọ̀ ẹ ọgbọ́n bẹ́ẹ̀nbẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣókùnkùn báyìí là ń tan ìmọ́lẹ̀ sí fún àwọn ọ̀dọ́ òwòye àti àwọn tí ò mọ bí orin fújì ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ orin fújì gangan nígbà tí Saheed Òṣùpá tó wá bẹ̀rẹ̀ orin títí ẹ̀ yìí tó jogún bá ní tó yọ láti ara Etíyẹrí àbí Etíyẹrí kọ́ ló Etíyẹrí ọpẹ́ ní fọ́lọ́run kí ni orin tí Saheed Òṣùpá kọ́kọ́ kọ gbàrà. àwọn orin tí mo kọ́kọ́ ń tò jọ òun náà mo padà fi ṣe rẹ́kọ̀dù Fuji Fadisco torí pé experience mo nígbà yẹn ló mo fi kọrin yẹn mo ti kàn bá dùn yàn tí wọ́n fi ń kọrin báyìí tẹ́ bá ti rí bùsí àtẹ̀lé pé orin kan òun ló dùn jù ní ábọ́ọ̀mù ẹ̀. nítorí tó wọ̀ lákẹ́ àwọn òkúta tó bá ní àwọn òkú tó bá ló fi kọrin yẹn. lórí ọ̀sán yọ ní tí eléré máa ń ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ gòkè yóò mọ kọrin yẹn kárakára ọlọ́run jẹ́ ìlàjẹ́ ìlú. ìbá ẹ̀sìn ọmọ mo fẹ́ ọmọ Christian kan gbà yẹn bí Muslim ọmọ yìí dẹ́nu ṣe bẹ́ẹ̀ ní gbẹmí díẹ̀ báyìí kan pọ̀ díẹ̀ gbà yẹn tágbọ́dọ̀ wí kọrin wọ́n bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ní ọmọ yìí ní kò lè fẹ́ mi ni ẹ pé bàbá ẹ̀ ní alàgbà ṣọ́ọ̀ṣì kiri kan kíkan mo yẹ fọ́ọ̀mù orin yẹn rẹ pé àwa kámẹ́lá alágbà bí kọ́sọ́mọ yẹn ló dàbí alátìlẹyìn fún mi gbà tí mo yẹ gbóre yára pé ẹ̀sìn o máa pé a máa lóbìnrin o tẹkùtẹkù níbi tí ìfẹ́ bá ti wà o ẹ̀sìn o máa pé a máa lóbìnrin ìfẹ́ ló borí ohun gbogbo ẹ̀yin bàbá pẹ̀lú màmá ẹ tẹ́tí ẹ gbọ́ ìfẹ́ ló borí ohun gbogbo ntọ́lọ́run bá ti papọ̀ ẹ má ṣe tún ọkà o ìfẹ́ ló borí ohun gbogbo ẹ̀sìn o máa pé a máa lóbìnrin o níbi tí ìfẹ́ bá ti wà o ẹ̀sìn o máa pé a máa lóbìnrin ìfẹ́ ló borí ohun gbogbo torí mo jẹ́ lè mọ́ mú mọ́ṣáláṣí ńlá
ìfẹ́ ló borí ohun gbogbo mo gbà kọ́mọ tí mo bí lọ fẹ́ pásítọ̀ o ìfẹ́ ló borí ohun gbogbo torí mo jẹ́ pásítọ̀ nínú ìjọ mímọ́ ìfẹ́ ló borí ohun gbogbo mo gbà kọ́mọ tí mo bí lọ fẹ́ lè mọ́ mu o ìfẹ́ ló borí ohun gbogbo ẹ̀sìn ọmọ gbé àwọn ọmọ ẹ̀ lórí ìgbà tó fẹ́ kún gbé gbà ẹ́. ọba tó fẹ́ kún gbé ọba tó fẹ́ kún gbé pé ọmọ yìí lọ́mọ tó dá Saheed Òṣùpá ǹjẹ́ o lè rántí orúkọ ọmọ náà. ayọ̀ ẹ má jà ṣe ká má bẹ ẹ má jà ṣe ká má bẹ. Big Daddy Saheed Òṣùpá tí Saheed ò bá kọrin sọ fún mi náà iṣẹ́ kí ló bá ṣe. tí n bá kọrin kò sí iṣẹ́ tí mo lè ṣe kò sí iṣẹ́ tí mo lè ṣe torí gbogbo iṣẹ́ tí n bá ti ṣe báyìí lọ́mọ máa bá mi fi àlùbáríkà sí so ìyàwó iṣẹ́ acting tí mo ṣe náà ẹ̀rọ mi máa wọ pé àbẹ Saheed Òṣùpá ti ń act lọ́dún tó ti pẹ́ náà ọdún mo ti kọ́kọ́ wà nínú acting tó máa kọrin o mo ti ṣe bí ẹ̀mí lókan tó yẹ pé a máa ń lọ bẹ́ẹ̀ orin tó bá ń kọ́ bẹ́ẹ̀ èmi máa ń kọ́ màá tún fa àwọn orin díẹ̀ díẹ̀ kún mo ti bẹ̀rẹ̀ composition gbogbo láyé ìgbà yẹn tí mò ń tẹ́lẹ̀ àwọn kan wà ládùúgbò wa máa yẹn wọ́n gbé látàkà ó ti wà ní Àkúrẹ́ ńsìn àtàwọn ìrẹ́pọ̀ dùn àtàwọn kékeré owó àwọn ní black wa. àwọn adénàpọ̀ àwọn támọ̀lá láyé àwọn bàbá wa yìí àwọn ẹmúlẹ̀wù àwọn ẹmúlẹ̀wù orin wo ló kọ fún wọn gbà náà láyé káńtàtà ọ̀pẹ̀rà ta. ṣé o lè rántí gbogbo àwọn yẹn àforí tó bá gbọ́ ẹ jẹ́ ká kíra wa ó dàgbé orí òkú délẹ̀ orí yín gbẹ́ngbẹ́ yẹn ọkọ̀ ọmọdé náà sí pé ẹ jẹ́ ká kíra wa ọmọ òṣèré o ẹ jẹ́ ká bára wa yọ̀ ṣẹ̀ṣẹ̀ o ká bára wa jó àwa ọmọ òṣèré ti gòkè. ó ṣe kàn kó. orí wa ló lè ju tí wọ́n lọ ẹ̀dá wa máa ló dára ju àwa ti bá o orí yọkàlà wa tẹ̀mọ́lẹ̀ o wa ó gbà bẹ̀rẹ̀ àwa ọmọ òṣèré ti gòkè àgbà. bí mo láyà tí ò mọ jójó bí mo láyà tí ò mọ orí kọ máa fìfẹ́ lé lọ máa gbọ̀nà ọjà tó róró àyà kẹrù ẹ̀ lọ ọ̀pọ̀ ènìyàn ló láyà tí ó bá wí rárá ọ̀pọ̀ ènìyàn. Big Daddy Saheed Òṣùpá bí mo ṣe ń gbádùn ẹ bẹ́ẹ̀ náà ni àwọn ará ilé ò mọ̀ gbádùn ẹ ní tóní tíátà yìí ó ti sọ bó ṣe bẹ̀rẹ̀ tíátà ìyẹn ló máa jẹ́ kí n yà sí àgbèrè ojú kí ló bá dé àgbèrè ojú kí ló mú ẹ ṣàgbèrè ojú kí làgbèrè ojú dálé gangan kí ló dífá fún àgbèrè ojú. àgbèrè ojú ó jẹ́ ká mọ̀ pé Ọlọ́run máa ń dá ẹlòmíì nítorí ẹlòmíì understand nǹkan tí mo sọ. àtòrí nǹkan kan ṣe nǹkan lọ́lọ́run. ṣé ní ìwà mímọ́ àtọ́ pé ẹ̀dá mi máa gbé wọ̀ Ọlọ́run ló dá mọ́ àdámọ́ tiẹ̀ nìyẹn Ọlọ́run dá kókó máa wùwà yẹn nítorí pé kó lè wùwà yẹn sáwọn kan láti wùwà tó bá wù sáwọn yẹn káwọn yẹn fi lè jẹ́ nǹkan kan. n tí àgbèrè ojú tó dálé lórí yẹn torí tán yẹn ó sọ nípa ọmọbìnrin kan níwọ̀n bá kíkọ́ra mú lérè fèkì má sọ sórí tán kò yé sí ó dá lórí ọmọbìnrin kan tó yẹ pé ó proud gan ó nígbéraga ó máa ń fojú kékeré máa wo àwọn èèyàn ó bí lè pé èèyàn ńlá ni ẹ tó ń lè fẹ́ tó ẹ ti understand òun náà wà ọ̀kẹ́ lọ́n blessed ṣùgbọ́n èèyàn kékeré lọ́lọ́run dá lọ́lọ́run kọ́ ọmọ pé kó fẹ́ kò wájọ bí agídí bí ìnira àgbà tí òròmọ bí ló fi lọ fẹ́ èèyàn kékeré ẹ̀ ìwà tí wàá wù yóò wá wù sẹ́ni ẹ débi pé ẹ jẹ́ fi. ó ṣàdá lórí kádàrá ó dá lórí àkúnlẹ̀yìn. Saheed Òṣùpá sọ àgbèrè ojú torí titun. ẹni sáré tó ṣẹlẹ̀ ní àgbèrè ojú ẹ̀jẹ̀ kí n sọ fún yín àgbèrè ojú àfẹ́ pè ní orí torí àgbèrè ojú orí ìsọpa orí kankan orí kankan ló sọpa ẹ̀ tí wọ́n sàn fún kíní orí tó yẹ pé ó ṣàlàyé orí délẹ̀délẹ̀ kò ṣe orí lérèfé ẹ̀tíkẹ́tẹ̀ pé tẹ́lẹ̀ tó bá wà àgbèrè ojú a máa ṣàdúrà pé kórìí máa kọrin a máa ń kọrin kan pé ẹ̀gẹ̀lẹ̀ okó sùn kó rí mi máa kọrin kórìí yẹn máa kọrin ẹ̀ tí wọ́n sàn tó bá gbé yẹn máa jìyà tó máa fi lówó ni tó bá sá fún yà àti lówó yẹn ò ní rọrùn.
tí understand what mo sọ. mo gbọ́ ẹyẹ mo fẹ̀mí bá ẹ dọ́gba gẹ́lẹ́ oko sùn. ẹjẹ alájà filẹ̀ bẹ̀rẹ̀. orí gbogbo wa ò ní kọrí o jẹ́ àjọ sọ fún wọn pé nínú àgbèrè ojú ohun tó dá lé ni pé orí làbá bọ làbá fòrìṣà sílẹ̀ gẹ́gẹ́ oko sùn orí mi máma kọ́rẹ́. ẹ̀pẹ́ kórí mi máma kọ́rẹ́ kórí mi máma kọ́rẹ́ gèlè oko sùn kórí mi máma kọ́rẹ́. nínú ẹ̀ mo ti sọ pé wo bí orí gbéǹde o ẹ̀wá wo bí orí gbéǹde o wọn mọ̀ pé mo lè dépò yìí ẹ̀ wo bí orí gbéǹde. ọwọ́ wọ́n sọ bẹ́ẹ̀ náà wọ́n lò mọ́ jẹ̀ṣẹ̀. mi jẹ̀ṣẹ̀ bàbá yìí náà wọ ẹni máa rí pé mo yí. wọ́n lò pọ̀ ó fẹ́gun balẹ̀ rẹ̀ jẹ́ ni ó fẹ́gun balẹ̀ rẹ̀ jẹ́ wọ́n lò mọ́ nǹkan ẹ̀ṣẹ̀ wọ́n ní gbogbo èèyàn ló mọ́ nǹkan ẹ̀ṣẹ̀. self defence ni bàbá self defence. ẹ mọ̀ pé ìgbà míì tàbá pa àwọn security pé kí wọ́n ṣọ́ wa you understand. tó máa wá bẹ́ẹ̀ yẹn kí ni ẹ̀ máa fẹ́ pọ̀ ju agbára wọn lọ́gbà mi. tẹ́ pé tó máa ń léèyàn lọ security kan tún bẹ̀rẹ̀ sí du orí ara ẹ̀ bí òun ò ṣe ní kú awakọ̀ olú ẹ̀ nìkan so kó tẹ̀ kú bí èèyàn kan bí méjì gbé àtẹ̀gbẹ́ kò yé yí bàbá kí wọ́n kàn lé wọn lérí pé padà sẹ́yìn kí ló wá fún un tó ṣẹlẹ̀ ní ọ̀yọ́ bí wọ́n fi ń ṣe ní ti. Big Daddy Saheed Òṣùpá ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ wọn ni wípé ọ̀pọ̀lọpọ̀ eléré téléré bá bímọ mẹ́jọ obìnrin mẹ́jọ ni ẹ̀rọ bá bímọ mẹ́fà obìnrin mẹ́fà beléré bímọ mẹ́sàn-án obìnrin mẹ́sàn-án ọmọ mélòó obìnrin mélòó ni ti Saheed Big Daddy. a kì í kọ́ ọmọ fọlọ́mọ Saheed Òṣùpá bímọ ọlọ́run kẹ pẹ̀lú ọmọ ó kẹ pẹ̀lú yàwó. bàbá ní kí ká tẹ pẹpẹ ijó ṣé a lè tẹ pẹpẹ ijó Saheed Òṣùpá àti Màláíkà. kò sẹ́ni Saheed Òṣùpá ò lè bá kọrin. gbẹ̀dẹ́gbẹ̀ àti Michael Jackson wò ni. a gba Màláíkà náà ní àlejò agbára lọ́wọ́ Ọlọ́run a sì tẹ pẹpẹ ijó pẹ̀lú àṣẹ Ọlọ́run. báwo ni àárín ìwà àti Òbésèré àti Alhaji Wasiu. Òbésèré jẹmílò Òbésèré jẹmílò Òbésèré wọn kébì kan náà àti wọn bàdàn so kò sí àwọn bàdàn wọn máa ń kanra wọn òpó yí ọ̀sà ayẹyẹ akànra wa. ní ṣókí kọrin rẹ pọ̀ láàrin gbogbo ẹ̀yin eléré ó kù béèrè kan lẹ́yìn yẹn ìbéèrè tó kù ní lórí London Delight our cassette. èmi wà bá torí wá bí wà ilé ni náà ni wọn náà. tó kọ́ gbogbo Saheed Òṣùpá o láàrin òun àti eléré o àti onítíátà o àti oníkíní o sọ́ọ́dúnrin. èyí tí a mi lórí kankan kọ́ wáyé. kí ló fa London Delight extra ní London. London Delight n tó fa London Delight ni pé ìgbà tá a lọ ṣeré London ṣé wọn pé tó lóun bá ti travel àwọn èèyàn máa expect kan bọ́ life kìsẹ̀tẹ̀ àgbà kó bá ti pẹ́ lọ́hùn because ìgbà yẹn mo lo bí almost a year ní London so àwọn èèyàn wá ń retí life kìsẹ̀tẹ̀ ní wọn gbọ́ irinṣẹ́ tá a lò máa yẹn kò dáa torí kò ṣe pé kò rí lè dáa bọ̀ bí irinṣẹ́ àwọn ẹ̀mọ̀káwọn òyìnbó wọn sábà get setting àwọn irinṣẹ́ bíbá so àríṣẹ́ Nàìjíríà tó wà bẹ́ẹ̀ tá a tó yẹ ká wà nígbà yẹn Alhaji Wasiu lò irinṣẹ́ míkì nìyẹn so kò sí irinṣẹ́ mi àfẹnṣẹ́ àwọn òyìnbó yẹn lọ́gbà wọn dey get setting náà so kí ni ò clear máa kò kíláà lè ṣe wọ́n dẹ̀ ti expect live cassette ní wọ́n ti gbọ́ àwọn káàtì ẹ̀wọ̀n ní studio ká lọ ṣe live cassette kan ní studio live cassette la lọ ṣe nínú studio tẹ bá wọ̀ọ̀ṣẹ̀ mo kọ̀ ọ̀dísà láti fi bí mo ṣe máa bẹ̀rẹ̀ orin tí máa fẹ́ ṣeré lórí stage báyìí náà nìyẹn tí máa fẹ́ kọrin máa lè kọrin tuntun díẹ̀ kan máa kọ gba àwọn orin tó wà ní tí mo ti ń kọ tẹ́lẹ̀ so báyìí ṣe London Delight yẹn. bí London Delight bọ́lọ̀ ṣe fi ó ṣe wáyé nìyẹn báwo ni ìrìn àjò Amẹ́ríkà àti pàápàá jùlọ jẹ́ kó yé àwọn èèyàn torí ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wípé Saheed Òṣùpá ó níyáwá ní ìlú Amẹ́ríkà pé kò lè dá Amẹ́ríkà mọ́. ṣé ní nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Amẹ́ríkà yẹn ọ̀rọ̀ pọ̀ níwèé kọ́bọ̀ ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ òkèèrè tẹ́lẹ̀ náà tí ó bá lé kan àádín àti pé tí wọ́n máa ń gba àwọn ọ̀nà kan tí wọ́n fi ń wá lọ síwájú fúnra ẹ̀ àwọn ayé máa ń fẹ́ mọ wọn òjé tẹ́ ẹ bá ti jẹ́ kọ́ mọ̀ òjé oríṣiríṣi kan ni wọ́n máa sọ Amẹ́ríkà London tá à ń pariwo yìí náà tá a bá sọ fáwọn èèyàn pé kò sí nǹkan bẹ̀ ẹ tí ó ti dé bẹ́ẹ̀ ni a máa ní kí ló dé tó fi sọ pé kò sí nǹkan bẹ̀ á believe pé òun discourage òun ó dàbí inú rẹ́kọ̀dì mo gbé jáde respect mo sọ pé mo ti dé Amẹ́ríkà ojú ti rí tó mo ti dé London ojú ti rí tó ẹni òde bẹ́ẹ̀rì ló ń jọ lójú àwọn tó gbé Jámánì ẹ̀ lọ bí wọ́n
àwọn tó pẹ́ mbẹ̀ ẹ̀gán fẹ́ máa wálé tó bá dàgbàdàgbà tó yẹ kán wálé ilé lọ́mọ wọn ṣàjò lọ́jọ́ ọjọ́ sí ogún ọdún lájò kan kórè wálé ilé bàbá ọmọ ń bó wọn lẹ́rù ẹ̀ tí understand situation ìlú yìí ló fà tí àwọn èèyàn fi lọ bíi pé àbíkẹ́ lómi lọ takùsọ̀ ẹlòmí tó bá takùsọ̀ tó bí ọba ti gbolẹ̀gbolẹ̀ rẹ̀ máa wálé ọmọ ọba ló máa ṣe bí ọmọ ẹlú lọ́hùn ẹ̀ understand oríṣiríṣi ọgbọ́n táwọn fi ń wá òkè lu ìbò kò ń ṣe kọ́tẹ́lẹ̀ máa sọ síta bíbáyìí ẹ̀ tí understand ọmọ mi nílùú ìlà tí wọ́n kálà pé nfẹ́ borúkọ bàbá mi jẹ́ kò sí ètò kan anybody pẹ̀lú nfẹ́ borúkọ bàbá mi jẹ́ lóyìnbó nfẹ́ borúkọ bàbá mi jẹ́ lóyìnbó lè ṣoríire tí kẹ́kẹ́ nìkan ní sọ tó ìlú yìí mo níṣẹ́ tí mo ń ṣe ń lu yìí mo ní láti lọ jókòó sínú òyìnbó pé káyọ̀ máa pariwo pé Saheed Òṣùpá Amẹ́ríkà ló ń gbé kíní kan ló ń gbé iṣẹ́ tí mo ń ṣe lu iṣẹ́ mi ní ìlú yìí ó mú wá lu ìfún mi ju ìlú òyìnbó lọ kẹ́kẹ́ nìkan nílùú yìí ní àárín ọdún kan mo lè sọ pé iye báyìí ni mo ń rí tí bá wà ní Amẹ́ríkà fọdún kọ yẹn mo lè rí dàtà owó tí mo rí yẹn àwọn yàrá kan máa pariwo lu ìpè wà l'Amẹ́ríkà Saheed Òṣùpá wà l'Amẹ́ríkà máa dé láti Yankee láìpẹ́ yìí ó wà London ìyẹn ni kò la fẹ́ jẹ because iṣẹ́ yìí àsìkò ni gbogbo àwọn tó bá ti wọn kalẹ̀ yẹn Ọlọ́run mọ̀ ṣe bẹ́ẹ̀ ni kò ṣe pé àwọn náà bí nípa ẹ tó bá bí nípa òun fẹ́ dìgbà kan ó possible kó má dìgbà náà so ìyá kan sáré olóyìnbó ni make ASYD sunshine ẹ ti understand àsìkò tí wọ́n ń lò yìí kéèyàn fa abalẹ̀ lo nǹkan yẹn kéèyàn má tẹ̀lé nu ayé kéèyàn lo nǹkan yẹn kó lo kó achieve nǹkan tó bá tásìkò tó yẹ kí n travel máa travel àsìkò tó bá yẹ kí wọ́n lé máa wà lé àwọn kan máa ní ó lọ ṣe gbogbo àwọn yẹn mi ń gbọ́ ó dàbí ọ̀rọ̀ màmá mi ní pé tó bá rí ẹ náà máa pè ẹ tó bá ti rí ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ tó sọ pé lágbájá mo láìkì ju àti rí àti máa pẹ̀lú mi òun ni mo sọ lórí sọ pé màmá mi ló ní tó bá ní ìwọ ni kò sọ pé Ọlọ́run ni kò dẹ̀ tún rọra ṣe kò tẹríba fọmọdé ó wá rí fàgbàlagbà ó ní wọ́n rí ẹ náà ń pè ẹ sí lọ bí mi Saheed mi tó bá ti rí ẹ wọ́n máa pẹ̀lú mi ni ju gbogbo ẹ lọ káyé má pa wá tì bí aṣọ tó ti gbó káṣà máa wà bí ẹwà tábà wà bí ẹwà ká tún wà dáadáa tọmọdé tàgbà kan máa fẹ́ wá tọ̀sán tóru àìmọye olórin tó ń lọ sílùú òyìnbó pé ọdún méjì mẹ́ta ìmí ràbàràbà ẹ̀gbọ́n wọn tí bọ́n bẹ́ẹ̀ dìsìn ìlú ti ń wà pa torí àwọn olórin ìwà gan ṣe àṣemáṣe ẹ̀rí oníkálukú ló wà ń dá àṣà ṣọwọ́ṣọwọ́ túnmí láṣìírí kémi gan lè fẹ̀ díẹ̀ síta àpẹẹrẹ pé Nàìjíríà yìí ń dàbọ̀ náà ni àwọn olórí ìwà gan ṣe àṣemáṣe ẹ̀rí oníkálukú ló wà ń dá àṣà ṣọwọ́ṣọwọ́ túnmí láṣìírí kémi gan lè fẹ̀ díẹ̀ síta àpẹẹrẹ pé Nàìjíríà yìí ń dàbọ̀ náà ni ló jẹ́ ní Nàìjíríà go better Nàìjíríà go good o Nàìjíríà go better Nàìjíríà go good o ìlú tó ń ṣàn fún wàrà ó ní ìlú mi ìlú tó ń ṣàn fún wàrà ó ní ìlú mi home sweet home home sweet home. Ìfọ̀rọ̀jomi toro wa pẹ̀lú Saheed Òṣùpá ó kọjá àtọjọ́ kan pẹ̀lú ògo Ọlọ́run á tún gbé Saridon P wá fún yín lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè míì tí ẹ máa fẹ́ béèrè tí tó ta kókó. Saheed Òṣùpá fún gbogbo àwọn àyànfẹ́ rẹ̀ sọ fún wọn kó fẹ́ràn àwọn àyànfẹ́ rẹ̀ kákásẹ̀ tó rẹ̀. I love you. I love you. tẹ́ mú yàn tẹ́ sọ di kẹ̀kẹ́ tí ìwọ fúnra rẹ̀ wà bó sórí kẹ̀kẹ́ o tó gun ọnú gò lọ láì ṣe pé wọ́n la títí express sínú go dákun. lóyìn bá jẹ gómìnà lọ́la nísìnyí ẹ mọ̀ ìṣẹ́ mọ́ wá first lady kan kí ni ẹ bá payá ètí ìṣẹ́gbẹ́ kan. kọ́nsáàtì ti di play èyí yàtọ̀ gedegbe sí ti tẹ́lẹ̀. Swagger TV ni ẹ máa wò. Swagger TV ni ẹ máa wò. pẹ̀lú play ayé ti dáadé. Swagger ni mo fẹ́ bá wọlé o Swagger gidi Swagger máa kó Swagger sẹ́gbẹ́ kan báyìí Ginger sẹ́gbẹ́ kan ń kó pọ̀. kò mọ défìlà bí. kí n lo Edwom. Swagger ni jọ̀ọ́. play I love to play. Swagger náà ni Swagger náà ni Swagger náà ni o. Gbẹ̀ngà mo bá dé òsì. Mo ní Swagger náà ni Swagger náà ni kó máa Swagger lọ ní. Nínú mọ́tò ẹ máa Swagger lọ. Nínú ilé kó máa Swagger lọ. Tó bá wà lórí ìtìbí kó máa Swagger lọ. Nílé iṣẹ́ kó máa Swagger lọ. Swagger náà ò ní bàjẹ́ títí láéláé. Èmi fọwọ́ sí Àyùbá. Àyùbá mi fọwọ́ sí Àyùbá.
ṣé wọn náà fọwọ́ sí pé kó máa swagalicious lọ kó máa swagalicious. mo fọwọ́ sí kó swagger Déwálé o èmi fọwọ́ sí kó swagger Déwálé o tó bá rẹ́ni tó bá ti swagger fún ó ti dá fónítọ̀ òun àyùbá kọrin kọrin. swagger kó swagger fún mi kó swagger fún gbogbo wa. àní kó swagger fún mi kó swagger fún gbogbo. bí mo ṣe kọrin ijó swagger lárinrin. ẹ lè wá ọ̀sán. báyọ̀wá tó bá swagger fún wọn á swagger fún mi. ohun ọlọ́run bá bá àpáṣe òkú bá fọwọ́ sí. ohun ọlọ́run bá aṣọ kò dẹ̀ ní bá jẹun. swagger náà ni swagger náà ni swagger náà ni o. swagger náà ni swagger náà ni swagger náà ni. swagger ti fi kí ẹ máa wò. èyí yàtọ̀ gedegbe sí ti tẹ́lẹ̀ pẹ̀lú play ayé ti dáadé. Swagger ni jọ̀ọ́. Play, I love to play.